Sheikh Akeugba Gold ti kọ lẹ́tà ẹ̀bẹ̀ wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ ránṣẹ́ sí ìjọba ààrẹ Bọ́lá Tinubu pé kán dákun kán ṣàforíjì fún Queen Naomi àti Oríyọmí Hamzat fún ohun tó ṣẹlẹ̀ nìbàdàn níbi ayẹyẹ Children Fun Fair tí wọ́n organize lélẹ̀ tó padà ṣe okùnfà ikú àwọn ọmọ kéékèèké tó pọ̀. Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí Sheikh Akeugba Gold sọ nípa olórí Naomi àti Oríyọmí Hamzat wípé àárí gbọ́ nínú ìtàn wọn rí pé bóyá wọ́n ṣèjàmbá fọmọ kéékèèké pé eléyìí kàn wáyé bó ṣe wáyé ni. Ẹ jẹ́ àjíjọ́ gbọ́ kẹ́dẹ̀ máa bá mi fèrò tiyín sí comment. Ẹlòmíì tí omi ròyẹ̀ fún ẹlòmíì ti dàgbà tí ò lè bí mi mọ́ láyé. Ọmọ míì nínú àwọn ọmọ tó kù yìí nírètí ẹlòmíì káwọn ọmọ yìí ó lè jẹun náà ni wọ́n fi lọ ṣe gbogbo ẹ̀ bó ṣe wá burú tó náà. Èmi ń rọ̀ yín pé ọba tó ní yín yóò rọ̀ yín lójú. Àmín. Oore téèyàn fi gbàgbé àdánwò ọba mi ó tètè mú wá fún mi. Àmín. Iná ni ẹ pamọ́ra kò easy kán tẹ ọmọ èèyàn pa lójú ẹ kò easy ẹ tẹ iná mọ́ra ẹ gbà fọba tó níyín ẹ gbà àwọn tí wọ́n ṣe tí organize program yìí kò sínú rẹ́kọ̀dù wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n bà tèèyàn jẹ́. Allah. Àníyàn rere ni wọ́n ní wọ́n tún tèèyàn ṣe ni. Ọlọ́run ló mọ̀dí tó fi mélé ìwà kò yé nìyàn àmúyé Ọlọ́run. Allah. Wọ́n tó tènìyàn ṣe ni. Wọ́n fẹ́ ràn yín lọ́wọ́ ni. Wọ́n kò kù díẹ̀ lóòótọ́ bẹ̀tà níyàn rere ni wọ́n ní. Allah. Àwọn náà gbọ́dọ̀ fi àwọn ọmọ yín tó kú pé tó bá jẹ́ pọ̀ mọ́ àwọn ní bò làwọn ó sì fíìl. Ìyẹn ni màá fi rọ̀ yín pé kẹ̀sì. Níbi tá a fi gbogbo ẹ̀ tá a fi lé Ọlọ́run lọ́wọ́ dé. Ẹ wá dákun mo fi ọba tó ní wá mo fi bẹ̀ wá ẹ̀yin fámílì táwọn ọmọ yín kú ẹlòmíì tí omi ròyẹ̀ fún ẹlòmíì ti dàgbà tí ò lè bí mi mọ́ láyé. Ọmọ míì nínú àwọn ọmọ tó kù yìí nírètí ẹlòmíì káwọn ọmọ yìí ó lè jẹun náà ni wọ́n fi lọ ṣe gbogbo ẹ̀ bó ṣe wá burú tó náà. Èmi ń rọ̀ yín pé ọba tó ní yín yóò rọ̀ yín lójú. Àmín. Oore téèyàn fi gbàgbé àdánwò ọba mi ó tètè mú wá fún mi. Àmín. Iná ni ẹ pamọ́ra kò easy kán tẹ ọmọ èèyàn pa lójú ẹ kò easy ẹ tẹ iná mọ́ra ẹ gbà fọba tó níyín ẹ gbà àwọn tí wọ́n ṣe tí organize program yìí kò sínú rẹ́kọ̀dù wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n bà tèèyàn jẹ́. Allah. Àníyàn rere ni wọ́n ní wọ́n tún tèèyàn ṣe ni. Ọlọ́run ló mọ̀dí tó fi mélé ìwà kò yé nìyàn àmúyé Ọlọ́run. Allah. Wọ́n tún tènìyàn ṣe ni. Wọ́n fẹ́ ràn yín lọ́wọ́ ni. Wọ́n kò kù díẹ̀ lóòótọ́ bẹ̀tà níyàn rere ni wọ́n ní. Allah. Àwọn náà gbọ́dọ̀ fi àwọn ọmọ yín tó kú pé tó bá jẹ́ pọ̀ mọ́ àwọn ní bò làwọn ó sì fíìl. Ìyẹn ni màá fi rọ̀ yín pé kẹ́ ẹ ṣe sùúrù kẹ́ ẹ gbà fọ́lọ́run. Allah. Ẹ ṣe fọ̀rọ̀ mọ́ Ọlọ́run lọ́kàn. Bọ́lọ́run bá gbèjà èèyàn yóò gbèjà kọjá bí ẹni ọlọ́rọ̀. Tó bá jẹ́ pé ń ṣàbòsí fún yín ni ẹ máa wo Ọlọ́run. Àmọ́ tó bá jẹ́ wípé wọn ò dàníyàn aburú sí yín mo mọ̀ wípé ẹ̀yin kan ò padà rí. Ẹ ṣe ẹ yọ ọ̀dà ọ̀rọ̀ yìí fọ́lọ́run. Ẹ bẹ̀jọba kíjọba ó ṣe sùúrù. Ìgbésẹ̀ tíjọba gbé dáa lábẹ́ òfin. Torí tí ò bá sírù gbésẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ò ní bẹ̀rù mọ́. Ibà wọn kan ṣe ebi ò sí ní tó ṣẹlẹ̀. Ibà àwọn tí wọ́n nífọ̀n lẹ́ẹ̀kan náà ọ̀kan nù fígọ̀ àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́kọ arábìnrin yẹn ọ̀kan nínú fígọ̀ àkọ́kọ́ nínú sọ̀rọ̀sọ̀rọ̀ òun Oríyọmí. Allah. Àràbà tó ra mú odò ń gbà rere ń gbà rere. àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Bodò lọ àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ bodò lọ. Ẹ dákun mo fi ọba tó níyín bẹ̀yìn ẹ mójú kúrò. Mo wá bẹ ìjọba ó bẹ̀rẹ̀ látorí federal ó fi dé state n tó ṣẹlẹ̀ yẹ kó dùn yín torí gbogbo ẹni tó kú nínú àkáǹtì yín lọ́lọ́wọ́ kọ́kọ́ kọ sí kó tó kọ sákàǹtì ẹlòmíì o torí zamani yín ni wọ́n kú n tó lórí fi sọ̀rọ̀ sínú bó ṣe wá le tó yẹn náà àfi ká ẹ fi sùúrù tó àfi ká ẹ lámójú kúrò ẹ ti ṣe n tó yẹ kó ẹ ṣe tí gbogbo àgbáyé rí pé kíní ìdùn ìjọba ó dẹ̀ ti jẹ́ deterrent tí ó dẹ́rù bá wọn míì náà láti mọ́tò dánrú ẹ̀wò mọ́
tí a bá fẹ́ kó ìyànjọ kan lọ ní plan ni Allah. ẹ ti gbé ìgbésẹ̀ tó yẹ ká ẹ gbé ìjọba àfi ọba tó níyín bẹ̀yìn àfi ọba tó fi yín sípò nígbà tẹ́yìn gan ò mọ̀ láti kékeré yín pẹ́ dípò tẹ̀wá Allah. àtijọba state àtijọba federal àfi ọba tó fi yín sípò tó fún yín lágbára tó lè mú yín kúrò ńbẹ̀ tó bá wù àmọ́ tá a bí Ọlọ́run pé kó má mú yín kúrò ńbẹ̀ Àmín. kó jẹ́ kẹ́ ẹ láṣeyọrí kó jẹ́ kẹ́ ẹ rí ògo yìí Àmín. kó wá jẹ́ kí orúkọ yín ó má parẹ́ nú àwọn aláṣeyọrí ìjọba àfi orúkọ Ọlọ́run náà fi bẹ̀yìn ẹ dákun ẹ ṣe tamper justice with mercy ilé ẹjọ́ ní ṣiṣẹ́ tiẹ̀ o bó ṣe yẹ kí ilé ẹjọ́ ṣe ní ilé ẹjọ́ ṣe ilé ẹjọ́ tẹ̀lé òfin ìjọba náà dẹ̀ stamp tó yẹ kán stamp àmọ́ bó ṣe rí yẹn bẹ́ẹ̀ nìkan bá dé agbára ká tún bẹ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń bẹ níjọba ẹ compensate àwọn táwọn ọmọ wọn kú ẹ má jẹ́ káwọn ọmọ wọn kú lórí asán nínú òfin Islam ó ní iye owó téèyàn gbọ́dọ̀ san lórí ẹ̀mí kọ̀ọ̀kan tó bá kú nínú situation báyìí ìjọba báwọn tí wọ́n ṣe nǹkan yìí bá láwọn ó sanwó gbogbo tí ẹni ni wọ́n tà kò lè ka ẹ má dúró èèyàn tó kú ni ìjọba náà ló tó o ṣe Allah. àwọn gangan fúnra wọn níbi tí wọ́n wà nísìn wọ́n mọ kábàámọ̀ pé rere la sì fẹ́ ṣe ẹ wá dúró owó táwọn náà lose millions of naira Allah. ẹ wá dúró fìtínà tí wọ́n kóra wọn sí ẹ wá dúró bà lórúkọ jẹ́ tó tẹ̀lé ìyẹn náà ti tó fún wọn láti kẹ́kọ̀ọ́ mo bẹ̀ ìjọba lórúkọ gbogbo ọmọ Nàìjíríà ẹ dákun ẹ bá wa tú wọn sílẹ̀ àtòríyọmí àtayaba Naomi àti olórí ilé ẹ̀kọ́ Muslim Bashorun Muslim Grammar School ní Bashorun ẹ bá wa tú wọn sílẹ̀ àtàwọn tó kù ẹ fà wọ́n létí eléyìí tẹ̀sẹ̀ yìí ti jẹ́ ẹ̀kọ́ fún wọn Allah. tí wọ́n bá sọ fún wọn lọ́sẹ̀ méjì sẹ́yìn pé wọ́n á dí agodi wọn á nírọ̀ ni Allah. ìwọ̀n náà bó lọ́ fẹ́ gbà ọba mi fira ẹ̀ hàn wọ́n ẹ dákun ìjọba àfọ̀bá tó níyìn bẹ̀yìn ajírẹ̀ bẹ̀ àfi gbogbo ntọ́dá àfi bẹ̀yìn ẹ bá ní tú wọn lẹ̀ wọ́n ti kẹ́kọ̀ọ́. Bọ́lọ́hun bá fàdánwò kẹ̀dá kó ṣe sùúrù kó kún fún gbìyànjú pẹ̀lú àdúrà láìpẹ́ ọjọ́ àdúrà wọ́n ká bàbá dòdò nínú kó jẹ́ Ìlọrin wẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ lọ títí kó jẹ́ wẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ lọ títí ó jẹ́ wẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríyọmí Hamzat ayaba Naomi olórí ilé ẹ̀kọ́ àti gbogbo ẹ̀yin tẹ̀m̀bẹ̀m̀bẹ̀ tẹ́ ẹ bá jáde yẹn lọ ọmọ kìíní kan ó ṣeéṣe kó jẹ́ pé promotion kan lọ́lọ́run fẹ́ ṣe fún yín. Allah. Ọba nínú jẹ́ fáwọn ọmọ tí wọ́n kú kéyìn ò fi rora ẹ̀ wo tó bá jọ́ mi èèyàn bó lè yóò ṣe fi. Allah. Àmọ́ o wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wọ́n lọ́jọ́ oore lámọ̀ kò sẹ́ni ọmọjọ́ ẹ̀san o tó bá kù gẹ̀rẹ̀ kọ́mọ olórí ọ̀tán sínú kòtò mọ̀nàmọ́ná ó tanná o. Allah. Gbogbo dáadáa tẹ́ ẹ ti ṣe ẹgbẹ̀san dáadáa yẹn lélẹ̀ ọba yín ó tú yín sílẹ̀ ìtàn kan ló ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìyá alákàrà kan bẹ tó bá ń tàkàrà lọ́wọ́ wèrè kan kàn sàdédédé sáàrin wọn ìyá alákàrà fún mi lákàrà yóò na ike tó ti dọ̀tí yóò fi gún ìyá yẹn mú gan àwọn tí a fẹ́ ra kàrà wọn pé ìyá yìí lè dànù jábẹ́ lu ìyá yìí ó ní filẹ̀ yóò mú àkàrà yóò fún bọ́ bá gbà kàrà tán kò tún ní dúpẹ́ ń bá tiẹ̀ lọ́nu bọ́ bá tún dé ńjọ́ kejì fún mi lákàrà ìyá alákàrà ó tún fún ọwọ́ àdìjọ́ kan ìyá alákàrà ń tàkàrà lọ́wọ́ ó kọ̀ la ọjọ́ òun wèrè yí ọ̀wà ó kọ̀ tún la.